A tún kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ ìkànnì akéde Yorùbá TV News nílé lóko lájò lórí bó ṣe ń lọ nípa ètò ìsìnkú ọba Olúbàdàn tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n papòdà tí wọ́n ti lọ rèé báwọn baba ńlá baba wọn ní ọ̀run. Àwọn ni a fẹ́ máa ṣe àfihàn fídíò wọn lórí bí ètò ìsìnkú náà bó ṣe ń lọ lọ́wọ́ báyìí nílùú Ìbàdàn. Ẹ máa bá wa ká lọ. Ọmọ ọ̀tọ́rọ̀ bẹ̀ ní tọrọ náà. Ẹ fi orí bíbá ìsílẹ̀ jọ. Ìbájẹ́gbọ́ ọ̀pẹ̀ni. Ẹ bá wà ní bíbá ìsílẹ̀. Ọkùnmọ́dé àkọ́kọ́ ọ̀pọ̀. Ẹ̀yin ọlọ́pàá please condone all peace place. Condone all peace place. This program is for His Imperial Majesty alone. Kíba olùkúkẹ́ta bóyá dìdélẹ̀. Agbe alẹ́ ìsàmá ẹ bá ṣe náà bí èso ẹ bá fi bíbá ilé ìjọ ẹ dábàá kí olóòwò máa kẹkẹ ń sọ ẹ fún ọlọ́wọ́ fáwọn ọlọ́wọ́ ayé olóòwò the journalist ẹjọ all the journalists please leave this place police please do your work let them leave this place please. Ọjọ́ bí ẹni tí ó ń tẹ̀lé ẹ̀kọ́ nígbà yẹn jọ we have only 15 minutes for this program. Journalists please leave this place. We have only 15 minutes for this program. Ẹjọ́ ti bí ẹ̀ka ẹ̀jẹ̀ kí àwọn olùwòrí ẹ̀ka ọ̀rọ̀ yàrá ìjókòó. Èsì bí ẹ̀jọ̀ ẹ̀ka kú ẹ̀jọ̀ the power bearers ẹ̀kọ́ sẹ́yìn báyìí ẹ̀kọ́ sẹ́yìn báyìí ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí kábíyèsí. Ó yà mí. Àṣàkóso yìí. The national anthem please. Oyo State anthem.
gbogbo nílé tó gbàlejò yóò gbé gbogbo. ẹ ṣeun ẹ dákun Araba ẹjọ́ gbogbo àwọn èèyàn tó bá fi bíbá ilé ẹjọ́ kíyèsí bàbá wa ẹjọ́ ẹ bá wa fi bíbá ilé including the press kí bàbá wa nìkan àti president náà kan dúró. I don't want to complain that police are not doing their work. This state is meant for institutional majesty alone. Please, you have to leave this place. Ààyè àwọn ọmọ ọba dúró títí ẹjọ́ ẹ kúrò láàyè àwọn olórí. This state is meant for institutional majesty alone. Ẹjọ́ láàyè àwọn olórí àti àwọn ọmọ ọba. Move on your side, don't leave this place. Dúró sí tó bá dà. Not on this stage. Not on this stage. Araba, ẹ máa bọ̀. Araba, ẹ máa bọ̀. Chaplain, ẹ máa bọ̀ nbí. Ìmáàmù bàbá Olúbàdàn, ẹ mẹ́tẹ̀ẹ̀ tẹ́ mọ̀ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wá nbí. Ẹjọ́ àfẹ́rí ẹnìkan kan nípa ìpele yìí lọ́tún àti ìṣẹ́jú kọ̀ọ̀kan lẹ́yìn àwọn ọlọ́pàá àfẹ́rí àwọn gbogbo àgbáyé ni wọ́n ti ń wò wá. Ẹ jẹ́ kí wọ́n rí pé a ní ètò ẹ máa gbé microphone fún chaplain. Àwọn ọlọ́wà lẹ́gbẹ̀ẹ́ yìí. chaplain 1 minute. Let them go to the other side. Ìṣẹ́jú kọ̀ọ̀kan àdúrà yẹn. Pray, please go to the other side. Ẹ̀lẹ́ má sunkún mọ́ chaplain, má wọ̀ọ́rì, má sunkún mọ́. Ọlọ́run ti gbàdúrà fún wa. Ọya àdúrà ìṣẹ́jú kan. Orúkọ ẹgbẹ́ òṣìṣẹ́. Ẹjọba Musa ẹgbẹ́ Ayọ̀mídé Ara tó yóò pàdé àmú ohun irọ́ ra lòdò. Ọlọ́run fún orí ọ̀fẹ́ fún mú bàbá wa ọba Ọlálékan Àlíò fún Mátíẹ̀kejì Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn sọ́dọ̀ ara rẹ̀ lórí àkókò bí èyí torí kó wọ̀ nú àánú rẹ̀ torí pé ìgbàgbọ́ wa ni wípé ìwọ Ọlọ́run fún ara rẹ̀ ti tẹ́wọ́dọ̀ wọn ọdẹ ti jẹ́ kí ìtẹ́wọ́dọ̀ àwọn kó ṣe déédéé gbáyà rẹ̀ Ọlọ́run kò wọlé fún orúkọ rẹ̀ òun gbogbo táwọn ṣe níbí lónìí títí táwọn fi gbé wọn wọ káàlẹ̀ ẹ̀mí máa jẹ́ rí ara rẹ̀ lẹ́yìn ayẹyẹ ìsìnkú bàbá yìí kó kọ́mọ̀sí wọ̀lú balẹ̀ àwọn bàbá wọn bá tí wọ́n fi sílẹ̀ ní láì Balógun àti láì Ṣọ̀fún ẹ̀mọ́ kó dì wọ́n mú lẹ́yìn ayẹyẹ ìsìnkú yìí ogun àtẹ̀yìn kọ́mọ̀sí wọnú ìdílé yẹn àfi ìdílé Àlíù wòlíì Ọdúnwó ẹ̀mọ́ kó di ìdílé yẹn mú ojú ọgbẹ́ yẹn ẹ̀mọ́ kó bu omi tútù sí àbọ̀ Ọlọ́run kọ́ dájú ògbó ní fún orúkọ rẹ̀ Jésù agbára wa. Bàbá wa Araba. Bàbá ìṣẹ́jú kan ẹjọ́. Eré o yà. Kúrò lọ́nà. Ó dìgbò ṣe o. Ó dìgbò ṣe o.
Kí ló fẹ́ ṣe?